àdúrà kan mo fẹ́ ṣe fẹ́yìn olólùfẹ́ mi lónìí ń ṣe pásítọ̀ àmọ́ ẹ dákun ẹ bá ń sàmì kẹ́ ẹ bá ń gbé tó àdúrà náà mi. Àdúrà náà ni pé ògo tí ò wúlò, ògo tí ò nítumọ̀, Ọlọ́run ò ní jẹ́ kó jẹ́ tiyín. Ǹjẹ́ ẹ mọ reason? Èèbò máa ń sọ nǹkan kan, wọ́n ní as poor as church rat. Àwa Yorùbá wà ní ohun tó ń tálákà bí èkúté chọ́ọ̀chì. Mo bá wò ń jọ́ kan mo kàn ṣàṣàrò lórí ọ̀rọ̀ náà ni ò pé tálákà bí èkúté chọ́ọ̀chì bò ó. Torí àwọn chọ́ọ̀chì tèmi mọ̀, àwọn chọ́ọ̀chì ìgbàlódé nìsín, ẹni tí ń bẹ́nu rẹ̀ ọmọ lówó lórí ọmọ ṣe iyebíye gan. Ṣé táwọn àga àgbàlódé olówó iyebíye ni á wí ni? Àbáwọn máikrófóònù tó gbẹ, àbáwọn spíkà amóhùndún gbẹ̀mù, àbí dùrù, àbí fáànù, àbí AC, àbáwọn decoration àràmàǹdà. Èkúté tí ń bá wà ń gbénú irú chọ́ọ̀chì bẹ́ẹ̀ ọmọ wà wealthy, èyí ò ní pé ọmọ lọ́rọ̀. Àmọ́ mo tún wá rò pé ẹ dákun, kí láǹfààní dùrù fẹ́kùté òjé? Ṣé yọ ọmọ tẹ̀ fáwọn ọmọ rẹ̀ kí wọ́n fi jó disco ní àbíbó? Kí wá láǹfààní máikrófóònù o? Ṣé kí wọ́n lè mọ́ fi pè pàdé ọmọlé àbí? Ẹ rí pé èkúté òun lóòótọ́ ń bẹ nínú ọlá, ń bẹ nínú ọlà, ń bẹ nínú owó iyebíye, àmọ́ kò wúlò fún. Ẹ̀yin wá wo èkúté tó bá bára rẹ̀ lẹ́yìn ilé mọ̀mọ́ olóúnjẹ. Bó ti wù kí bẹ́ẹ̀ ò dọ̀tí tó kórí sínkìnsìnkì tó, ṣé ẹ rí pé èkúté òun ti bọ́ ayé torí oúnjẹ ń bẹ ń bẹ bìbà. Mo fi pé kólúwa rẹ̀ kò gbógo sórí hárahára bí ìwo ẹran, àmọ́ kó mọ́ wúlò. Ọlọ́run ọba ò ní jó jẹ́ tiyín, kò ní jẹ́ tèmi náà. Àkó àsìkò yìí.